Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaboru elaboye hallelujah o. Èmi ọmọ yín náà Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà kódà, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọjá ewé. Mojúbà lọ́wọ́ ọ̀sẹ̀ ìbíkín èyí tó kọ́ wagò, mojúbà lọ́wọ́ bàbá mi Ráìmí oṣù ọ̀lálé o. Ẹ̀yin ènìyàn mi, mo mọ̀ kí yín gan. Àsìkò ìmúra ọdún, a kú ìmúra ọdún ìtúnú àwẹ̀. Tá bá sì bóyá ọjọ́ mẹ́rin náà ló fẹ́ kù báyìí. Ọjọ́ mẹ́rin ló fẹ́ kù báyìí. Tá ò fi bọ́ sí ìtúnú àwẹ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, àwẹ̀ yìí tó ń bọ̀ kò ní bá wa nínú sàárè o. Mo káyè ènìyàn mi, àtẹ̀yin tẹ́ ń subscribe sórí YouTube channel mi, kú oríire, nítorí wípé ọ̀rọ̀ ẹnu kọ́, kò séyàn tó lè ṣẹ̀ṣẹ̀ kan YouTube channel mi tó lè kàn tí ò ní gbà, tí ò ní mọ̀ wípé ibo lẹ́ni yìí wà tẹ́lẹ̀ tó rí channel yìí, torí àlùbáríkà ńlá ó ń bẹ nínú channel mi. Wàláì gbogbo ẹnu mo fi sọ, kò sẹ́ni tí ò rí channel mi Dr. ọmọ ọ̀dọ̀ àgbà tí ó kàn, tí ò nínú rẹ̀ ò ní dò pé ibo channel yìí wà láti jẹ́ tó rí irú eléyìí. Bẹ́ẹ̀ ni àwa náà kọ́, Ọlọ́run ọba ló ń gbé wa ga. Mo kí ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ sọ̀rọ̀ nípa ewé kan tá ń pè ní ewé kòrópò, ewé kórópò àbí kòrópò, ìmọ̀lẹ́ yẹn ń pè lọ́dọ̀ tẹ̀yin. Ewé kòrópò, ewé kòrópò. Ewé yìí kò sẹ́ni tí ò fẹ́ mọ̀. Èmi gan mo ti mọ ewé yìí, ọjọ́ ti ta sí, ṣùgbọ́n mi ò mọ̀ bí àwọn ènìyàn dà mọ̀. Ìdí nìyẹn tí mo kọ́kọ́ fi kọ́ sórí channel pé ṣé kí n fi ìwúlò ewé yìí kalẹ̀. Mo sì rí wípé àwọn tí wọ́n nídìí ìwúlò ẹ̀ wọ́n pọ̀ dáadáa, ló jẹ́ kí n wá lónìí láti wá fi ìwúlò ẹ̀ kalẹ̀. Ewé kòrópò yìí ìwúlò rẹ̀ pọ̀ gidi gan, ṣùgbọ́n àǹfààní ó wà láti yọ̀ǹda iṣẹ́ mẹ́fà kalẹ̀ níbi ìwúlò rẹ̀. Bá ṣe ń lo ewé kòrópò tẹ́ ń wò yìí, bá ṣe ń lò fún aṣínà tó yára ṣínà gidi gan, aṣínà tipátipá, àti ọmọ tí ò bá ká wá fẹ́ kí ọmọ wa tètè rìn, ọmọ tí ò tètè rìn tí ó bí ó ti ń pé bí oṣù kìíní tí ò tètè rìn, àti ògùn fún ìtajà, àtògùn fún ọ̀sà, àtògùn fún àgbélépọ̀tá, àtògùn fún ẹni tí okó rẹ̀ kì í le àbí tí okó rẹ̀ ò le mọ́ rárá, tá rẹ̀ ti kú. Ẹ̀yin ènìyàn mi, Elédùmarè bò ní padà lẹ́yìn wa o. Mojúbà kódà, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, mojúbà ẹ̀yin àgbàlagbà o. Mojúbà yín o, mojúbà àwọn oṣó tó ń gbọ́ mi, mojúbà àjẹ́ tó ń gbọ́ mi, mojúbà ẹlẹ́bọ ológun, àwọn àfáà tó ń gbé mi Dr. ọmọ ọ̀dọ̀, tó àwọn tó ń gbọ́ mi ọ̀pọ̀ gidi gan. Àwọn onímọ̀, àwọn tó tún nímọ̀ jù á lọ, mojúbà lọ́wọ́ yín o. Mojúbà lọ́wọ́ yín o. Tẹ́rí mi kó dóró o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ ká wọ́n bẹ̀rẹ̀ òyìn kalẹ̀. Nǹkan tí mo fẹ́ fi kalẹ̀ ní pé ewé kórópò yìí, tẹ́ bá ṣe ẹ ò mọ ṣàdúrà fún mi, torí iṣẹ́ tó múnádóko kọ̀ǹfàmù iṣẹ́ ni. Bẹ́ẹ̀ ni àdúrà lẹ́ ò mọ fi ránṣẹ́ sí mi. A ti sọ lọ́pọ̀lọpọ̀ àwọn ìwúlò nǹkan sẹ́yìn, mo ti sọ lóríṣiríṣi, mo ti sọ gidi gan, ṣùgbọ́n a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ń ṣe àǹfààní fún ènìyàn. Ṣùgbọ́n tí mi ò bá sọ ìwúlò ewé kórópò yìí kò ní dára. Mi ò mọ orúkọ táyà ń pè nílùú ọ̀dọ̀ yín, ṣùgbọ́n ló jẹ́ kí n fi àwòrán rẹ̀ síta. Ẹ ò lè dààmú, kò sí èèyàn tí ò dààmú. Mi ò tí ì rí ẹni mọ̀ orúkọ tó ń jẹ́, ṣùgbọ́n bẹ́ẹ̀ sì ń wá àwòrán rẹ̀ ẹ ò ti mọ ewé tí ń ṣe, torí ewé tó mọ tó kọ́mọ̀ ní àgàgà èso tó so síbẹ̀, èso tó wà níbẹ̀ yẹ tó wà lára rẹ̀, yóò tún jẹ́ kí ẹ tètè dààmú. Bó la ṣe ń lò fún aṣínà tipátipá tọ́nà bá lé, ẹ ò ríṣẹ́ gbà mọ́, ọjà yín ò tà mọ́, ẹ ò lówó lọ́wọ́, gbogbo ti di yánmọ̀yánmọ̀ ọ̀nà ti bí mọ́, gbogbo ṣàtìrí bákan bákan. Ẹ lọ bá mi jẹ́wé kórópò yìí, ẹ bá mi ń wò obì àbàtà olójú mẹ́rin, obì àbàtà olójú mẹ́rin ẹ lọ rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ata ìjọsìn ẹ rà lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹ̀rù alamọ náà ẹ rà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ gún papọ̀ mọ́ ọṣẹ. Ẹnu papọ̀ mọ́ ọṣẹ tán ẹ kó sínú ike funfun kan,
ẹ jẹ́ ká mọ fi omi gbóná wẹ̀ lálálẹ́ wàlẹ́ ọ̀nà ó ṣe fún wa tested and confirmed ni èèyàn lọ. fún ẹ̀yin tẹ́ bí ọmọ bá ṣe mọ̀ pé bí wọ́n bá ṣe ń pé bíi kódà àwọn ọmọ níwà tó yẹ pé ọdún kan náà máa rìn èmi wà tó yẹ pé ọdún kan àbọ̀ ni ṣùgbọ́n ọmọ tó bá ti ń di bí ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́ta àbọ̀ mẹ́rin márùn-ún kò rìn tí ó tètè gbẹ́sẹ̀ tí ó rìn rárá èyí tá a máa ń ṣe fún wọn lélẹ́yìí. ẹ jẹ́ ká lọ bá mi jẹ ewé kórópò yìí ẹja tẹ́ bá ti já ẹ kó sínú kòkò àgbo ẹ ṣe ẹ kìlẹ̀ ṣe lágbo kó wó dáadáa ẹ jẹ́ ká fi wí ọmọ yìí ẹ jẹ́ ká máa fi àgbo yìí wẹ̀ fún 15 days wà láìtàlẹ́ ọmọ náà àfẹsẹ̀ rẹ̀ méjèèjì àfimọ́ rìn mo fi ọba dániwáyé búra kọ̀ǹfàmù ni. bẹ́ẹ̀ ni à ń lò fún ìtajà ewé kórópò yìí ẹ̀rùn papọ̀ mọ́ ata ìjọsìn ẹ̀rùn papọ̀ mọ́ tí wọ́n ti ń papọ̀ mọ́ tán ẹ jẹ́ ká mọ̀ wọ́ lọ di ọjà wa tàbí ká bọ́sẹ̀ díẹ̀ ká mí ìṣẹ̀mómi ká fi wọ́n gbogbo àyíká bí ọjà wa. iṣẹ́ yìí ó ṣiṣẹ́ fún ìtajà tó dájú à ń lò fún ẹni tí ọ̀sà bá mú ó ṣiṣẹ́ fún ọ̀sà ó ṣiṣẹ́ fún ẹni tí ẹ̀jẹ̀ rẹ̀ ò bá flow dáadáa ó ṣiṣẹ́ fún hypertension níṣẹ́ yìí ẹ bá mi jẹ ewé kórópò yìí ẹ bá mi fi omi àgbọn ẹ bá mi fi gbó dáadáa ẹ wá mísì oyin mọ́ lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ ká mọ̀ mú ní àárọ̀ àti alẹ́ ó ṣiṣẹ́ gidi gan fún ọ̀sà àti hypertension ó ṣiṣẹ́ gidi gan. bẹ́ẹ̀ náà ń lò fún àgbélépọ̀tá iṣẹ́ àgbélépọ̀tá gidi ẹ lọ síbi tí ewé yìí bá wà ẹ gbá ìdí igi rẹ̀ mú tẹ́ bá ti wá gbá ìdí igi rẹ̀ mú ẹ wá mọ ní wípé tìpẹ̀tì èlè bí babaláwo bá ṣẹ̀fọ́ tìpẹ̀tì èlè kì í rójú jẹ́ tìpẹ̀tì èlè bí oṣó bá ṣe ẹ̀fọ́ tìpẹ̀tì èlè kì í rójú jẹ́ tìpẹ̀tì èlè bí àjẹ́ bá ṣẹbẹ̀ tìpẹ̀tì èlè kì í rójú jẹ́ tìpẹ̀tì èlè obìnrin ni ọkùnrin ni ọmọdé ní tán bá ṣe ẹ̀fọ́ tìpẹ̀tì èlè kì í rójú jẹ́ gbogbo èèyàn gbogbo ọ̀tá tó bá fẹ́ mọ dí mi lọ́wọ́ tó fẹ́ mọ dí mi lọ́nà káwọn fi mí sílẹ̀ sáyé lọ a ó la ọ̀run jẹ́ kó kanlẹ̀ mọ́ tá a bá ti túrì dìdí bá a ṣe túrì dìdí yẹn náà láò ṣe gun papọ̀ mọ́ ọṣẹ àgbàkọ̀ mọ́ ọṣẹ tí a máa ń gún iṣẹ́ yẹn lọ tó bá jábọ́ àwọn gbọ́dọ̀ mú o tá a bá ti wá gbàkọ̀ mọ́ ọṣẹ tá ẹ jẹ́ ká kó sínú ike àwọn jẹ́ dìrẹ̀ kanlẹ̀ ẹ jẹ́ ká máa wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lóṣù wà láìtàlá iṣẹ́ àgbélépọ̀tá tó dájú ni. bẹ́ẹ̀ ni à ń lò fẹ́ni tó kórè ò bá lé fẹ́ni tó kórè ti kú tán pátápátá tí ò lè pàápàá mọ́ tá rẹ ti kú táìtáì ẹ bá mi já ewé yìí ẹ bá mi kó sínú omi kan pẹ̀lú ẹja òjìjí náà ẹ jù sínú omi tó bá dọjọ́ kejì ẹ lọ bá mi mú kó nu omi yìí ẹgún méjèèjì wà pọ̀ mọ́ ọṣẹ ẹni tí ara rẹ bá ti kú tó kórè ti kú tí ò ṣiṣẹ́ mọ́ ẹni ọmọ fi wẹ̀ pẹ̀lú àṣẹlẹwọ lẹ́dùnmarè okòrè ajípadà abẹ́rẹ́ sí ní ṣiṣẹ́ kọ̀ǹfàmù ni. ìmọ̀mọ́ iná Dr. Modu Agbao tí wọ́n fẹ́ kí sẹ́yìn ṣiṣẹ́ fún ọ dáadáa kàṣẹ́ kínní yìí share rẹ̀ fún èèyàn bíi 3 tẹ láìkì táyé kọ̀mẹ́ǹtì báyọ̀ kó ṣe wàláì bíi dán ní oṣù ṣiṣẹ́. ẹ̀yìn ìyẹn wọn lọ bó tún padà bọ́ lẹ́dùnmarè bò ní padà lẹ́yìn ìmọ̀mọ́ iná Dr. Modu Agbao akùnmọ̀rọ̀ ọdún ó dìgbà.